Yeye ọlọ́mọ púpọ̀, Àbẹ̀ní ọlọ́mọ púpọ̀ kú ọdún. Ẹni rẹ̀ tó ń ṣayọrí kádùn mọ́kè yín abiyamọ dáadáa. Ìyá alálùbáríkà, ìyá àtàtà, Yeye Ọ̀rànmíyàn kórí jẹ́ kẹ́ ẹ pẹ́ láyé o, ẹ ò ní fa ìsàn lùgbà. Àbẹ̀ní o, orí tó dá oníṣíkò ò ní pa ọ́dà sí wúrà. Akíkanjú ni ọ́ láàrin obìnrin ló jẹ́ kí wọ́n fi oyè ńláńlá dá ọ lọ́lá. Yeye Ọ̀rànmíyàn o, ìbànújẹ́ ò ní kalẹ̀ sọ ọ́ dẹ̀rẹ́ lọ́lọ́ ọlọ́run bá ó ní dàrú kábẹ́ bí fara o ṣàmì kó gbé tó àmì mi. Amọ̀dún takọ bẹ́ẹ̀ láti mọ́ tábó. Ìròyìn ní ṣọdún tiẹ̀ nínú afárá, ìran ìkùlù ní ṣojú tiẹ̀ lárèrè. Ìran òjòlá ní ṣọdún tiẹ̀ lápá. Ó ti rọ́dún rẹ̀ tò ní nínú owó ọlá àìkú tí ṣe báàlì ọ̀rọ̀ ni. Àbẹ̀ní ọlọ́mọ púpọ̀ o. Ìbànújẹ́ ò ní kàn ọ́ máa ṣàmì àṣẹ. Gbogbo ọmọ tó bí ò ní kánjú kú, ìwọ náà ò ní kánjú rànran alákejì àmì kó gbé tó àmì mi. Yeye Ọ̀rànmíyàn o, yé ń bá ọ délé bàbá tó gbé bí ọlọ́mọ. Ìbàdàn Mèsì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé. Ọmọ ajẹ̀gbín yóò máa jẹ̀gbín jẹ̀kara wọn máa fi kara ń fọ́rí mu. Ìbàdàn Mèsì ọ̀gọ̀ odò kan bẹ́ ń lé bàbá rẹ̀, ikú dẹ̀tì ní jẹ́ ikú dẹ̀tì lórí ọ̀rọ̀ wọ. Ilẹ̀ ọmọ ológbòjò sọ́bọ́lọ́yọ̀ kí ọmọ aríkẹ́yà gbọ́ngàn. Òjò láàárọ̀ mi wẹ̀ ní arólú kórí jẹ́ kó o pẹ́ láyé o ní fa ìsàn lùgbà. Àbẹ̀ní ọlọ́mọ púpọ̀ ó ti rọ́dún èyí nínú ire gbogbo ló ṣe tẹ̀ mí sí i. Adédoyin ló wí pé ire gbogbo ni kó kalẹ̀ sọ́ọ̀dẹ̀. Elégbèje ilẹ̀kẹ̀ ló wí pé ó ti rọ́dún èyí màmá nínú owó ńláńlá ló ti ṣe tẹ̀ mí sí i. Kiniun Akewi ló wí pé ire gbogbo ni kó kalẹ̀ sọ́ọ̀dẹ̀.